don't know if like what? How many are you here to say? How many? We are talking to this one. Where your face? I'm not like that. I am not like that. I know exactly what's going on. I'm actually not about to so I'm not like that. I just want to oh yeah, ká máa padà dé àlè ní páàkì mọ́. Kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà nínú wa, agbára òun ló mú wa láyé. Kò gbowó kò kú bí láyé, kò gbá nǹkan kan lọ́wọ́ rẹ̀. Kó tó dá ẹ sí o, kó tó dá ẹ sí o, ìgbà nǹkan kan lọ́wọ́ rẹ̀. Ẹni a bá ṣe lórí tí ó dúpẹ́ orí rẹ̀. Ó dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lónìí. Mo ní pé bàbá mo dúpẹ́, ọpẹ́ mi pọ̀, èmi dúpẹ́, ọgọ́ ògo. Oore bàbá ṣe fún mi òpó mi ò lè sọ́tàn. Èmi ò ní aláìmoore ọpẹ́ mi pọ̀. Ọlọ́run o, oore ọ̀fẹ́ rẹ lórí mi, I won't take it for granted. Oore ọ̀fẹ́ rẹ lórí gbogbo wa, we won't take it for granted. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ, ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ṣe fáìbára kiri. Báwa ò bá lè dúpẹ́, á jẹ́ báwa ò mọ̀re. Ọlọ́run, àyè ọpẹ́ yọ ní gbogbo ọ̀nà, a dúpẹ́. Àyè ọpẹ́ yọ ní gbogbo ọ̀nà, ẹ ṣé. Àyè ọpẹ́ yọ ní gbogbo ọ̀nà, ò ṣe olóore mi. Àyè ọpẹ́ yọ ní gbogbo ọ̀nà, a dúpẹ́ oore. Ẹ bá mi júbà rẹ̀, ẹ bá mi gbéga o. Ọlọ́run tó gbà mí là tó ṣẹ́gun fún mi. Àkàìmọye àwọn ènìyàn tí kòrónà ti pa. Oore ọ̀fẹ́ láàrin ìgbà tó fi dá wa sí. Láìdé Bákàrè, oore ọ̀fẹ́ lórí ìgbà tó fi dá ẹ sí. Ó yá gbogbo táwa ń dúpẹ́ lé lórí màá ló yẹ mí.
èso jẹ́ wọn máa ń kú lórí ayé mi. Ọba tí kò yí padà ò ṣe ó bàbá. Thank you. Ẹ fún wọn láyè jẹ́ kán rí mi. Thank you. Ẹ fún wọn sílẹ̀. Èmi láà torí ṣe, orí ń bá mi sùn, orí ń bá mi jí. Láti ọkùnrin gúrúbí. Gúrúbí mi kì í ṣọlẹ̀, gúrúbí mi kì í ṣojo. Ọ̀nàrẹ́bù ọmọ Akínsọ́yà wí kalẹ̀ gbogbo lé lórí kí ẹ. Ẹ bá mi kí jẹnẹra bọ́ọ̀lù àríwá gbogbo lé kí ẹ. Ọmọ Akíṣíkù ọ̀hún Lagos olórí ayọ̀. Èèyàn Démọ́lá ọba Elégùṣì o. His Royal Majesty etí inú. Orí tí wọ́n yàtọ̀ sí tiwọn, àlejò wọ́n yàtọ̀ sí tiwọn. Orí wọn kì í ṣe síngà fọ́lò, kì í ṣe photocopy lórí tiwa. Ẹ bá mi kí ọba lọ́la láti California. Èmi ti rọ́bà lọ́la, èmi ti rọ́bà lọ́la. Rẹ̀mí Oyè. Ẹ bá mi kí Rẹ̀mí, owó ọkọ̀ tó pé. Ọba tó wà lẹ́yìn, ó máa padà lẹ́yìn rẹ̀. Olówó sọ́dẹ̀, congratulations gbogbo ilé ló ní kí ẹ. Ilé tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣí, àṣẹ Elédùmarè ni. Tímọ́tímọ́ Ọláìdé mi bá kárí o. Ọba lọ́la máa ń gbẹ́sẹ̀ nìkan, anáwó bí ẹni ìtẹ̀wó. Èèyàn tèmi ní California, ìjọ mi ló ṣàfẹ́ jó. Ọba lọ́la, oyè, òun mi ló ṣàfẹ́ gbọ́. Owó ọkọ̀ tọpẹ́tọpẹ́, káàbíyèsí ọba lọ́la. Bá mi tọ́jú ọlọ́wọ́ ìsíbà tó bá ti rí kábíyèsí tuntun. Ọlọ́ládé gbajúmọ̀ mi. Ẹ̀gbọ́n Kọ́nẹ́rò Gbóyè Ọbásanjọ́. Bọ́lárìnwá mo bá ròde. Bọ́lárìnwá kárẹ́yé mú pé kò sá láàrẹ̀. Ṣẹ̀rẹ̀lẹ̀ aṣọ àlọ́ funfun bàlá ṣẹ̀rẹ̀lẹ̀. Ẹ̀gbọ́n Kọ́nẹ́rò Gbóyè Ọbásanjọ́. Ẹ̀gbọ́n ti Gbénga Ọbásanjọ́. Jẹ́nẹ́rà máa dá kọjọkọjọ. Ẹ̀gbọ́n Ọbásanjọ́. Ẹ̀gbọ́n Gbóyèga ọmọ Ọbásanjọ́. Ọmọ Ọbásanjọ́. Ọmọ Ọbásanjọ́. Ẹ̀gbọ́n Gbóyèga ọmọ Ọbásanjọ́. Ẹ̀gbọ́n rò pé ẹ̀ ọmọ Ọbásanjọ́. Ẹ bá mi kí Jẹ́nẹ́rà Bọ́lárìnwá. Gbogbo Nàìjíríà sọjà pátápátá. Lọ́wọ́ rẹ̀ lọ wà fún wọn lókì ẹ̀. Ìlú ayọ̀ ẹ̀kọ́. Ẹ kú ìtọ́jú Ọláìdé, Láìdé Bákàrè, àbíjú oníṣèdèmọ́. Ẹ̀gbọ́n ti bàrí ti dé, Jẹ́nẹ́rà Bọ́lárìnwá mo bá ròde. Appreciation Bọ́lárìnwá. Mo dúpẹ́ oníbùrọ̀ rẹ̀ bàbá tó bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ju Olúṣẹ́gun Ọbásanjọ́. Ẹni tó Ọbásanjọ́ ìtòní kan máa fi fótó kọ́lọ̀ fi ṣàwá kiri. Ọmọ Ọbásanjọ́. Ọmọ Ọbásanjọ́. Anáwó bí ẹni tewó. Ọmọ Ọbásanjọ́.
pàtàkì tó ń bẹ láwùjọ wa. Ẹ̀gbọ́n tí pé ìgbàrọ̀ bá sọjọ́. Ó ní pé ìgbàrọ̀. Ẹ̀gbọ́n kọ́nẹ́ pé ìgbà. Ẹ̀gbọ́n tí kọ́nẹ́ pé ìgbàrọ̀ bá sọjọ́. Jẹnẹra Bọ́láríwá. Bóyá Olúwa ẹ̀tóbi Bọ́láríwá. Ẹ̀tóbi o. Ẹ̀tóbi. Ẹ̀gbọ́n Bàrí ti dé. Olúwa ẹ̀tóbi Bọ́láríwá. Ẹ̀tóbi o. Ẹ̀tóbi. Jẹ́nẹ́ra. Sẹ́ni bá lè fi ṣàkàwé o. Ẹ̀tóbi. Bàrí ti dé. Sẹ́ni bá lè fi ṣàkàwé o. Ẹ̀tóbi. Olúwa. Jẹ́nẹ́ra. Ó ń bà mí o. Owó ti bá mi. Bọ́dúbọ́dún ló ń gbé wá àwọn eléyìí ò ṣẹrú owó. Bọ́láríwá, bí bá ti gbórin àtúrí ṣe, àwọn àtàbí ẹni bá wà ló ń tẹ̀wọ́. Bí mi bá ti rí jẹ́nẹ́rà gbòòrò, ọ̀pọ̀ mi ti so. Jẹ́nẹ́rà kòrò bí mo ti ṣe. Bọ́láríwá. Kòrò bí mo ti wà. Ọlọ́run òrò bí mo ti sọ̀rọ̀. Ó ṣàtọ́jú. Jẹ́nẹ́rà Bọ́láríwá. Ẹ̀yin tó Olúṣẹ́gun Ọbásanjọ́. Ẹ̀gbọ́n tí kú ìka kọ́nẹ̀. Bí mo ti sọ̀rọ̀. Ó ṣàtọ́jú. Ẹ̀gbọ́n kú ìka kọ́nẹ̀. Ọbásanjọ́. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.